yin Adépọ̀jù níbọn ìyàwó ẹ̀ ló kígbe kiri ni mo rí ẹ jẹ́ kémi náà sáré sọ̀rọ̀ ẹ gbà wá wọ́n ti gbé Ustaz o láti bí ijọ́ mẹ́ta. wàhálà ńlá leléyìí ó dojú ẹ o wọ́n ti kidnap Ustaz Jamiu Adegunwa Jamiu Adegunwa wọ́n ti kidnap ẹ o ṣé gbogbo alamọ àáfàá yẹn lára àwọn àáfàá tó máa ń ṣe comparison ṣé comparison ló lọ ṣe tó fi kidnap ẹ ni ẹ wò nínú fídíò ilẹ̀ ó ti rí àṣírí bóun náà ṣe kidnap ẹ fọ́múlà wo ni wọ́n lò fún tí wọ́n fi kidnap Ustaz Jamiu Adegunwa láti bí ìjẹta ni wọ́n ti kidnap ẹ ìyá kẹsẹ́ẹ̀tì lẹ́rí tí wọ́n ń pariwo síta yìí ìyàwó Ustaz Jamiu Adegunwa ló pariwo síta pé wọ́n ti gbé ọkọ òun wọ́n ti kidnap ẹ kí wọ́n tó yìn níbọn ẹ wò ẹ bá mi ṣíà fídíò yẹn jẹ́ kó lọ viral gan ẹ jẹ́ káwọn èèyàn kó rí fídíò yìí dáadáa so wọ́n suspect wà o wọ́n ti mọ ẹni tó kidnap ẹ o pẹ̀lú àwọn tíìmù ẹ nínú fídíò náà lẹ́yìn ti gbọ́ ṣe ó yẹ jẹ́ káàdìjọ wò ohun tẹ́yìn náà bá wá rí sí ibi tó bá kọ sí yín nígbà tẹ́ bá wò tán ẹ jẹ́ á pàdé ní comment section a ò ní dààmú ó yá lókè lọ́run. ẹ káàsán o ẹ jọ̀ọ́ ẹ gbà wá o ẹ gbà wá lọ́wọ́ Yusuf Adépọ̀jù wọn àwọn DSS kan pé Ustaz Jamiu wípé wọ́n fẹ́ ṣe mítìnì pẹ̀lú wọn bí wọ́n ṣe lọ nìyẹn o Yusuf Adépọ̀jù ó ti plan kalẹ̀ fún ló bá sáré wá kidnapu Adépọ̀jù ìgbà wọ́n máa gbé Adépọ̀jù ó di zone 11 DPO tó wà ní zone 11 lòun ò mọ nǹkan kan nípa mátà yìí wọ́n gbé lọ sí kóòtù wọ́n sáré gbé lọ kóòtù torí àwọn ẹbí rẹ̀ tiẹ̀ ń wá kiri ń bo ló wà mítìnì ló lóun lọ́ọ́ ṣe ni Jamiu lóun lọ́ọ́ ṣe àṣé wọ́n tán ni bí wọ́n ṣe tan Bíntù Rájí pẹ̀lú gbó bí wọ́n ṣe tan Bíntù Rájí Bọ́lájí DSP yìí náà ló wà nídìí ọ̀rọ̀ yẹn o nígbà náà ẹ gbà wá wọ́n ti kìnnáàpù Adépọ̀jù o wọ́n ti kìnnáàpù rẹ̀ ìgbà tá a máa gbọ́ wọn ní zone 11 lóṣogbo ló wà kí ló dé tó jẹ́ zone 11 ni ó mọ̀ gbẹ̀yàn ni ó mọ̀ fi rọ́gbẹ̀yàn ẹ gbà wá o new DPO ní zone 11 bàbá wa dìísù wọ́n fẹ́ baṣẹ́ yín jẹ́ ọlọ́wọ́ ní baṣẹ́ yín jẹ́ o bàbá Tinubu ẹ gbà wá lọ́wọ́ Yusuf Adépọ̀jù nílòbù Yusuf Adépọ̀jù nílòbù ẹjọ́ kì í sú ẹjọ́ iṣu ó ti fòdìdí ọdún bíi mẹ́wàá ṣẹjọ́ ó ti ṣẹjọ́ ilé ẹjọ́ ń kọ́ ni àwọn ilé ẹjọ́ sì ti ní kí Ustaz Jamiu ó máa lọ Abọ́lájí lòun ò ní gbélé o DSP lòun ò ní gbélé bàbá wa IGP ẹ gbà wá wọ́n fẹ́ baṣẹ́ yín jẹ́ lọ́sùn stéètì ẹ gbà wá o ká tó yìn níbọn ká tó yin Adépọ̀jù níbọn ìyàwó ẹ̀ ló ń kígbe kiri ni mo rí ẹ jẹ́ kémi náà sáré sọ̀rọ̀ ẹ gbà wá wọ́n ti gbé Ustaz o láti bí ijọ́ mẹ́ta ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé zone 11 ló wà DPO mọ nǹkan kan níbẹ̀ o DSP Bọ́lájí òun ló sọ mọ́lẹ̀ ó lóun ò ní jẹ́ k'Adépọ̀jù ó lọ ẹ gbà wá o àmọ́ tó rà nígbà wọn bóyá ó sì ti báyàwó wọn sùn ní àmọ́ kíní Yusuf Adépọ̀jù òun ló wà ń díẹ̀ olólọ kìnnáàpù ẹ̀ láti Ìbàdàn ó gbé wárántì lọ àtètè mọ̀ wọ́n fi DSS wọ́n fi tàn án irú èyí tó fi tàn Akéwùgbẹ́ Góòlù tíyẹn tètè lọ pẹjọ́ ní sẹ̀ríà kóòtù nílọrin iṣẹ́ wọn nìyẹn Adépọ̀jù ni ó tún ti bẹ̀rẹ̀ ó tún fẹ́ wọnú tàwọn oníṣẹ̀ríà ó fẹ́ báwọn oníṣẹ̀ríà múyàn ni ó wá fẹ́ fi t'Adépọ̀jù kẹ́wọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni àní gbà fún ẹ gbà wá wọ́n ti kìnnáàpù Adépọ̀jù o wọ́n ti kìnnáàpù Ustaz Jamiu Adépọ̀jù ti kìnnáàpù Ustaz Jamiu ẹ gbà wá Adépọ̀jù nílòbù Adépọ̀jù akadìtì wọ́n ti kìnnáàpù Ustaz Jamiu ẹ gbà wá ojoojúmọ́ ní kìnnáàpù
kẹ́wọ́ láti lè máa fi gbéyàn nípa ṣẹ̀ríà. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ máa múra lẹ̀. Bọ́lájí ní zone 11 DSP òun ló ń bá ṣiṣẹ́ gbogbo ilé ẹjọ́ tí wọ́n gbé Ustaz Jamiu lọ́wọ́ láwọn ò ní ṣẹjọ́ lórí ẹjọ́ ìkòṣẹ́jọ́ ń bẹ̀. Bọ́lájí lòun ò ní sọ Ustaz Jamiu lẹ́ o kán tó pamọ́ bẹ́ẹ̀ ẹ gbà wá o wọ́n ti gbé Ustaz Jamiu ẹ gbà wá. Ẹ dákun mo kígbe sáráyé o, ìyàwó rẹ̀ ń bẹ níbi títí ń sunkún báyìí. Ìyàwó rẹ̀ ń bẹ níbi èmi mo sọ fún ipò wà ní zone 11. Èmi ni mo gbọ́ làbárí ipò wà ní zone 11. Wọ́n ti mú mọ́lẹ̀ níbẹ̀ o. Ẹ gbà wá DPO ní zone 11. Bàbá wa Dísù Òṣogbo fẹ́ bàyí ń ṣẹ́jẹ́. New governor Adépọ̀jù fẹ́ bàṣẹ́ yín jẹ́. Ẹ gbà wá o. Wọ́n ti gbé odidi Ustaz Jamiu. Ẹ gbà wá. Adépọ̀jù fẹ́ ṣiṣẹ́ fáwọn oníṣẹ̀ríà ni láti máa múyàn kiri lórí nẹ́ẹ̀tì. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ gbọ́ báyìí. Ẹ̀yin tẹ́ ẹ bá wà Nàìjíríà ó fẹ́ ṣiṣẹ́ fún wọn ni ńlójú ó fi ti Ustaz Jamiu kẹ́wọ́. Irọ́ ló ń pa ẹlẹ́jọ́ òṣì ni ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni. Abọ́lájí sì fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wọn. Ẹ gbà wá. Bàbá Tinubu akadíìtì nílòbù ó tún ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ gbáwọn ọmọ kiri. Ẹ gbà wá ìkúnlẹ̀ abiyamọ akadíìtì òun náà fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ̀ríà lọ́wọ́ Ustaz Jamiu. Ẹ gbà wá. Bọ́lájí ní zone 11 DSP ẹ gbà wá. àtò ní At Your Service TV mo kí wa ẹ ṣé o gbogbo àtàdìjọ wo fídíò yìí bó ṣe ń ṣẹlẹ̀ ní ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ la mú wá fún wa yìí o. Lọ́wọ́lọ́wọ́ báyìí Ustaz Jamiu Adegunwa ó sì wà nínú àhámọ́ kódà àwọn ẹ̀ tí ì mọ ibi tó wà nínú àhámọ́ tó wà o. Ẹ ṣé ní At Your Service TV gbogbo ẹ̀yin tàdìjọ wo fídíò yìí bó ṣe ń ṣẹlẹ̀ náà la mú wá. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tàdìjọ wo fídíò yìí ní At Your Service TV bó ṣe ṣẹlẹ̀ náà la ṣe mú wá fún wa o. Bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí Ustaz Jamiu Adegunwa wọn ò tí ì mọ ibi tó wà o nínú àhámọ́ tó wà wọn ò tí ì mọ ibi tó wà níbẹ̀. Ẹ̀yin àfáà tó dìde sọ̀rọ̀ yìí o ẹ má jẹ́ ká jìjà àjàdíjú o. Ẹ ṣé ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe ẹ bá subscribe sí At Your Service TV. ọwọ́ tẹ̀fí ń tẹ subscribe yẹn lórúkọ Jésù ẹ ní fi gbọ́mọ sí ẹ fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí ní orúkọ Jésù ẹ ṣeun.